Ṣé o mọ̀ pé téèyàn bá wà láyé, táṣejù bá ti pọ̀ jù, a máa kàn án lábùkù ni. Àbùkù tí Ọlọ́run fi ń kan àwọn olórí láàfin yẹn. Bí ó, ẹ rí i pé Ọlọ́run kàn wọ́n lábùkù tó ń disgrace wọn tí ògo tí ẹ̀ jẹ́ kí wọ́n tiẹ̀ ní breathing space. Ìgbà táwọn gan ò ní breathing space láti ṣe ọmọ ní kejì lórí. Torí ẹ̀ lọ́lọ́run ṣe ń kàn wọ́n lábùkù tó ń jẹ́ kí Naomi máa win nígbà gbogbo. Wọ́n nígbà tí Naomi wà ní wọ́n kidnap ẹ̀ lánàá. Wọ́n ní ṣe nínú àwọn olórí yẹn dùn, ṣé mo sọ fún wa pé wọ́n ní olórí Ashley. Mi ò rò pé ó ti padà sáàfin because wọ́n ló ti gbọ́. A kọ́kọ́ gbọ́ news yẹn pé wọ́n ní Ashley wà nínú àwọn tí ó rán àwọn yẹn, fáwọn yẹn ti ń kà. Ìyẹn ti kọ́kọ́ bẹ́ẹ̀ tí mo ní jẹ́ ká wádìí ohun gbogbo dájú. Torí tí n bá wádìí gbogbo nǹkan fínífíní mi ń gbé jáde. So nígbà tó wá bí èkó ti ń di ọwọ́ ìrọ̀lẹ́, ọ̀sán sí ìrọ̀lẹ́ la bẹ̀rẹ̀ sí ní gbọ́ díẹ̀díẹ̀ fínífíní. Tí bá ti gbọ́ báyìí, màá tún wádìí kó tó di pé wọ́n ní wọ́n ti rí tí ìyá onífá tó kìlọ̀ fún wọn. Àti ìyá onífá sọ pé kí olúkálùkù fi ọkàn balẹ̀, tó sọ fún kábíyèsí pé kó fọkàn balẹ̀. Pé láìpẹ́ yìí pé Naomi máa dé. Ibẹ̀ mo ti ní kí n jẹ́ kí n sáré sọ fún àwọn èèyàn wa tó gbogbo pánìkì yẹn. Mo mọ̀ pé ó ti wọ gbogbo wa ní ara pé kí lélẹ̀. Torí èmi gan gbà tí mo kọ́kọ́ gbọ́, mo weak ni. Irú ìsọkúsọ wò ni? Kí ni gbogbo eléyìí? Kí ló dé tí Naomi ṣe báyìí? Kí ló dé tí kábíyèsí ṣe báyìí? Wọ́n mọ̀ pé àárín ọ̀tá náà wà. Kí ló dé tí wọ́n máa ṣọ́ra gbogbo ìgbà tí Naomi ò fi gbé àwọn entourage tó wọ́n máa tẹ̀lé? Ó ga o. Bó tiẹ̀ jẹ́ Naomi nìkan ó ti tó láti san sálárì fún àwọn sójà mo tiẹ̀ fẹ́. Tí sójà bá tẹ̀lé, ó pọ̀ ju àríró ẹyọ kan. Bó tiẹ̀ jẹ́ méjì kò pọ̀ jù fún wọn. Ká tiẹ̀ sọ pé àwọn security wọn ń gbébọn. Bẹ́ẹ̀ àwọn sójà, gọ́ọ̀mẹ̀ntì ẹ máa fún wọn náà. Mo ní wẹ́ ẹ jẹ́ ká ṣáà máa wò bóyá òótọ́ wà níbẹ̀ bí irọ́ wà níbẹ̀, àá gbọ́. Ẹ̀sìn nígbà mo ti ń gbọ́ lẹ́nu gbogbo oríṣiríṣi íńtánẹ́ẹ̀tì. Gbogbo táwọn ní pé kíní yìí ó lè jẹ́ òótọ́ ni. Torí ẹ̀ mo ṣe ní kí n gbé jáde. Kí n jẹ́ kí àwọn èèyàn mi àtàtà kẹ́ gbọ́. Wọ́n mo ṣe gbé jáde lánàá. Wọ́n ní èyí ìgbésẹ̀ mọ̀ pé ọ̀tá ni wọ́n. Òun àti Ashley. Àwọn gangan lọ̀tá Naomi. Torí tí wọ́n bá sọ pé irọ́ ni wọ́n ò lè ṣe bẹ́ẹ̀. Kí ló dé tí wọ́n ní wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ? Torí tí a bá ń sọ máa dàbí pé bóyá àgbọ̀. Ètò à ń gbọ́ díẹ̀díẹ̀. Despite pé àbá wọn gbé láàfin. À ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Despite ká gbọ́ gbogbo ẹ̀tàn. Bẹ́ẹ̀ àyè ń gbọ́. Ìwọ̀nba díẹ̀ là ń gbọ́. Òun la ṣe ní ká gbogbo a máa jọ benefit ẹ̀. Ká máa fi yẹn máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn mi, kì í ṣe kékeré o. Wọ́n ní ṣe ni Maria ó wá lọ bá àwọn ọmọ tó ń bá Naomi tọ́jú àwọn ọmọ. Pé kán gbé àwọn ọmọ yẹn wá. Torí ìyàwó ò sí wá tí ìyàwó ò ti sí nílé tán ti kidnap ìyá wọn. Jẹ́ kí n bá yín tọ́jú ẹ̀. Kì í ṣe gẹ́gẹ́ bí mother. Kì í ṣe gẹ́gẹ́ bí ìyá. Wọ́n láwọn ọmọ yẹn ní ó tì ó, ẹ má gbé o. Kí ló ń ṣe yín? Ṣé mo orúkọ bẹ́ẹ̀? Bá ń ṣe bá àwọn ọmọ òun náà ni. Ọmọ Naomi ṣe bí tòun náà ni. Èmi ò mọ ibi tí tán ti ń pín ìtàn ajá tó ń kan lè mọ́. Kí ni ìtumọ̀ yẹn? Àwọn ọmọ yẹn wá fi kan pa. Wọ́n ní láíláí má fọ́ọ̀kù. Bí wọ́n ṣe sáré lọ pé kábíyèsí ni. Wọ́n lọ sáré lọ pé bàbá kábíyèsí láti ṣe ìfarọ́pọ̀. Arọ́pọ̀ ẹ wá o. Torí nígbà bá yá ń sìn náà bá sọ pé kíní kan bọ̀ la fojú sí tí Maria gbé ọmọ lọ. Àwọn ò fẹ́ jẹ́rìí èríkẹ́rí o. Báyìí ni o. Bí bàbá arọ́pọ̀ ṣe wá sáré dé. Wọ́n wá ní kí ló ń ṣẹlẹ̀? Maria kí ló ń ṣẹlẹ̀? Kí ló fẹ́ fọmọ Maria ọmọ Naomi ṣe? Ìwọ àti ìyá ọmọ yìí. Ṣọ́ọ̀rẹ́ ni yín ni. Ìwọ́ta ni. Báwo ló ṣe fẹ́ máa tọ́jú ọmọ ọ̀tá ẹ̀? Kó o sí bó ṣe lè tọ́jú ẹ̀. Torí ọ̀tá ni. Gbọ́mọ lọ́mọ lẹ̀. Kókó rẹ̀ sọ̀rọ̀. Wọ́n ló sọ pé tí òun máa tọ́jú ọmọ kábíyèsí ọmọ òun náà ni. Kíní kan. Ṣé ìyẹn láàjò tán ni kò? Ìyẹn láàjò. Ó ṣe ní físíkà pẹ̀lú Naomi. Ká sọ pé ìwà tí Naomi ti ẹ̀ ṣe wọléwọ̀de. Bẹ́ẹ̀ tí ẹ ṣe wọléwọ̀de wòde ni. Orogún ni ó lè kó sí bó ṣe lè tọ́jú ọmọ orogún tó máa dàbí. Máa lọ.
wọ́n ló ní ó takú àbí bàbá yẹn ṣe kì í fọ́ tipa àbórí ẹ̀ dàrú. Mo ń sọ nǹkan fún oníkíní ó fi sẹ́nu ni bó ṣe wà lọ ni. Wọ́n nígbà tí bàbá ti padà sí ṣẹ́ńbẹ̀ wọ́n ní ewúrẹ́ aláìgbọràn yìí tún padà o pé ó ní nǹkan kan tó fẹ́ ṣe tó rò pé òun fẹ́ accomplish kò dẹ̀ mọ̀ pé Ọlọ́run ò ní gbà fún. Wọ́n ló tún padà wá lẹ́lẹ́kejì wọ́n ló dẹ̀ kọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bóyá ó dẹ̀ mọ́ àwọn ọmọ iṣẹ́ ìdání pé kán lọ gbọ́ wọ́n ló dẹ̀ gbé lọ. Ó ti sáré ṣe oúnjẹ wọ́n ló ti ń prepare oúnjẹ táwọn ọmọ yẹn máa jẹ. bá ṣe gbọ́ o allegedly torí ọ̀rọ̀ tán bá sọ téèyàn bá mọ bó ṣe fẹ́ sọ Ọlọ́run kó ṣàánú wa. Gẹ́gẹ́ nǹkan tá a gbọ́ ni mò ń sọ fún wa báyìí. Wọ́n ní ṣe ni ó padà lẹ́lẹ́kejì tó lọ gbọ́ àwọn pé bóyá wọ́n dẹ̀ gbé fúdù ẹ̀ tẹ̀lé ní Ọlọ́run lóye. Níbo làwọn ọmọ ọ̀dọ́ wà tó ń tọ́jú àwọn ìbẹ́ta ìyẹn ò yé wa wọ́n sọ yẹn ọtí kan tá a gbọ́ ní pé ṣe ló padà lọ gbọ́ àwọn ọmọ tó dẹ̀ ń prepare pé kò ń prepare oúnjẹ fáwọn ọmọ yẹn. Wọ́n ní before you know it pé ìyá kábíyèsí late mom wọ́n ní bó ṣe yọ jáde pẹ̀lẹ́gba wọ́n ló na ìyá láìjà orí burúkú sí lára. Wọ́n ní ṣe ló ń kígbe fò wọ́n ní ṣe ló ń ké fò pẹ̀lẹ́gba tí ìyá kábíyèsí ìyẹn òkú ọ̀run wọ́n ló fẹ́ nà pa. Nínà tí nǹkan tá a ti gbọ́ ni pé wọ́n ló ti nà pa wọ́n ló kú dànù. Báwo ló ṣe máa kú? Wọ́n ní nínà ìpà ó lágbára. Wọ́n ní ìwé tó fi sùn sílẹ̀ bí ìgbà tó kú ni. Wọ́n ní bí ìgbà tó nà tó tàn ó nà pa ni. Bẹ̀tẹ̀ gbaná sọ pé ó lò. Tó á pé kù mọ́ ń sìn á sọ pé lóòótọ́ pé ó lè jẹ́ bẹ́ẹ̀ o. Bẹ̀tẹ̀ ńgbò ti jẹ́ pé ẹgbà ò lè pa. Wọ́n ní ṣe ló dẹ̀ wíìkì sílẹ̀ tó ṣe bí ìpó kù. Tó wá command àwọn ọmọ ọ̀dọ̀ pé yóyóyé ẹ máa gbé àwọn túláàsì kúrò ní yàrá wọn kán gbé wọn lọ. Ẹ rí i pé ojú Naomi rí mẹ́wàá ó mà ṣe o. Wọ́n ní kò jẹ́ bó ṣe jẹ́ bí Mariam ṣe bí àwọn ọmọ yẹn Mariam ṣe ní káwọn ọmọ yẹn káwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀ kó káwọn ọmọ mẹ́ta yẹn lọ nígbà tí nínà ti fẹ́ pa kú ọ̀nà tó fẹ́ pa. So kí Naomi tó dé ní alẹ́ yẹn Naomi dé lálẹ́ o ó lágbára o nǹkan yẹn ga o. Nǹkan tí mo ti gbọ́ ni pé bóyá Naomi bóyá ó lọ rí ìyá ẹ̀ ni because wọ́n ní bó ṣe dé ṣá nígbà tó sọ gbogbo nǹkan tójú ẹ̀ rí lọ́rùn fún kábíyèsí. Kábíyèsí ti ní kẹ́ gbogbo àwọn olórí wọn yẹn wọ́n ló ti fọlọ́pàá wọn bẹ́tà rẹ̀ tí gbọ́ létà á máa jẹ́ kẹ́ gbọ́ létà á máa sọ fún yín bí ó ṣe lọ. Bí wọ́n yìí wà lọ́wọ́n bí wọ́n ti lọ bẹ́ẹ̀ lọ because ìdájọ́ wọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Ẹ̀yin èèyàn mi máa gún wọ́nrin wá sí tìgbọ́ wa àwọn ọ̀rọ̀ tó máa ṣíyàn ní ọgbọ́n ìmọ̀ àtòyè tó dẹ̀ máa jẹ́ kí èèyàn máa ṣọ́ra nígbà gbogbo. Torí Bíbélì gan fi yé wa pé Kristẹni máa tí ì wá sinmi láàárín ọ̀tá ló wà máa ṣọ́ra. Ẹ jẹ́ ká máa ṣọ́ra nígbà gbogbo. Ààbò Ọlọ́run á dájú lórí wa o ẹ̀yin èèyàn wa. Ẹ bá mi share kẹ́ bá like kẹ́ bá fi tó kù sí comment section. Jésù Olúwa wa. Amen. Bye.